wo ẹ kú dédé àsìkò yìí ọdẹ ọdún bí o ṣàlàáfíà lẹ́wà ṣàlàáfíà ni mo bá yín àtúkọ̀ àmójúbà ara wa lónìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé ojú tún rójú ẹ̀mí tún rẹ́mí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè káàkiri àgbáyé ni o, n ò lólódì níbì kankan. Ẹ̀yin tí a lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ káalẹ́ o, ẹ̀yin tí a nílẹ̀ Gẹ̀ẹ́sì ẹ káalẹ́ o, ẹ̀yin tí a káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ káàsán o. Bí mo ti ń ṣètò náà lẹ́ ń wò mí. Ètò tí mo ṣe lọ́sẹ̀ tó kọjá lọ́hùn ẹ ṣé o, torí àwọn àgbábọ̀ wọ́n ní yìnìyìnì kẹ́ni ó ṣe mí. Ẹ ṣé o, ẹ̀yin ni abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ̀ dúró dọ lọ́sìnsìn. Ẹ ṣé o, torí pé ẹ wà níbẹ̀ nítorí ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè, torí pé ẹ taari ètò náà káàkiri àgbáyé. Ẹ ṣé o, tòní náà ẹ mọ́sálàì tún fọ́n káàkiri bẹ́ẹ̀ ṣe fọ́n káàkiri, àjọ ń ṣe ni. Bẹ́yìn ò sí ń bẹ̀ èmi ò sí ní àhín. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun náà la pètò yìí. Ẹ bá ń pín kó kárí ilé kó kárí oko fáǹfààní àwọn tí ò mọ ohun tá à ń ṣe lórí ètò yìí. Abala méjì òun ló pín sí. Abala àkọ́kọ́ òun la ti ń gbara wa nímọ̀ràn bá a ti ń rìn nínú ayé, eléyìí tó fi jẹ́ wípé a lè rìn àáyan fanda àní fẹsẹ̀ kọ. Bó tilẹ̀ jẹ́ pé èèyàn ò lè rìn kórí ó mọ́ mi, ṣùgbọ́n ó ní ìgbésẹ̀ téèyàn gbé téèyàn fi ń yan yọ. Bẹ́ẹ̀ tí ń wò mí náà ni mo ti ń ṣètò yìí náà lẹ́ ń wò mí. Bí mo bá sì ti ń rí yín bẹ̀ wọ́n mọ lù yín lọ́gọ̀ ẹnu, wọ́n mọ gbé òṣù bàràbàǹdẹ́ fún yín. Ẹ ṣeun, mo dúpẹ́ tẹ́ ẹ wà níbẹ̀. Abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni a ti ń ka lítírésọ̀ Yorùbá. Ilé ariwo ìwé ọ̀hún tán lọ. Ṣé ẹ mọ ibi tá a bá dé lọ́sẹ̀ tó kọjá lọ́hùn tá a ṣètò gbẹ̀yìn? Kò burú, a padà síbi tá a bá dé, a wà á tẹ̀síwájú fáǹfààní àwọn tí ò gbọ́ wa. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ má jẹ́ àgbàgbé àjọ ń ṣètò yìí ni, èmi nìkan kọ́ ni mò ń ṣe. Ẹ̀yin olóye, ẹ̀yin onílàákàyè tẹ́ ẹ wà níbẹ̀ nítorí tèmi ẹ ṣeun. Ta ni mò ń wò lójú ìwòran mi yìí? Ẹnìkan ti wà ń bẹ̀. Hussein Sarafadeen Ọlámilékan. Ẹ ṣeun, mo rí ẹ dúró déédéé. Ẹ ṣeun o, ẹ fọn kó kárí ilé kó kárí oko ní pápápá tẹ̀yẹ sọ̀kà. Abala àkọ́kọ́ kí n láà fi gbára wa ní ìmọ̀ràn. N tá fi gbára wa ní ìmọ̀ràn ní abala àkọ́kọ́ òun ni ahọ́n. Ahọ́n, ẹ ṣáà mọ̀ tí wọ́n ń pè ní ahọ́n. Ahọ́n jẹ́ ọ̀kan lára ẹ̀yà ara eléyìí tó jẹ́ wípé ó kéré nínú ẹ̀yà ara, ṣùgbọ́n bó ti kéré tó òun náà ló lágbára tó. Ǹjẹ́ lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣá? Tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀, ó lágbára o. Ahọ́n tá ń lò láti fi gbé ohùn jáde yìí ó ní agbára púpọ̀ púpọ̀ púpọ̀, léyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ṣì lò, léyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì lò dáadáa. Kí ni àkíyèsí mi nípa ahọ́n léyìí tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ò kíyèsí tí wọ́n ti fàyè ara wọn jẹ́? Bóyá lẹ mọ̀ wípé ẹnu ẹni la fi kọ méje, n ó jẹ o, n ò jẹ o. Ẹnu ẹni náà ni a fi kọ méje nínú ti ahọ́n tí à ń sọ lọ yìí. Kí ni mò ń gbìyànjú àti sọ? Ẹlòmíì ò lo ahọ́n nílòkulò tí wọ́n sì lò ó láti fi tako ara wọn. Ẹlòmíì ò sì lo ahọ́n léyìí tó jẹ́ wípé tí wọ́n bá lò ó, wọ́n ò lò fún ìṣerere ara wọn. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ahọ́n ó lágbára púpọ̀ púpọ̀. Ahọ́n jẹ́ ẹ̀yà ara eléyìí tó jẹ́ wípé kò ṣeé mọ̀ ní. Òun náà ni ahọ́n. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, kò ṣeé mọ̀ ní. Òun ni ahọ́n o. Ọ̀nà wo là ń gbà láti lo ahọ́n wa? Ọ̀nà wo là ń gbà láti lo ahọ́n wa? Ọ̀nà wo lẹ̀yin ń gbà láti lo tiyín? Ẹ̀rẹ́ lòmíì
yóò jí lóòrọ̀ kùtùkùtùkùtù á ní ìjáyé òun ò ti bàjẹ́ báyìí, ẹlòmíì á ní ìjórí òun ò burú báyìí, ẹlòmíì ò ní ìjẹ́ tòun ò ta báyìí. Tẹ́yìn ò sì mọ mọ̀lẹ́kà tí ń kọjá. Ó tiẹ̀ wọ́pọ̀ láàrin àwọn obìnrin bí wọ́n bá ń dásà, ẹlòmíì á ní tòun bá wọn, ẹlòmíì á lórí òun burú. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ti lo ahọ́n wọn tí wọ́n fi sọ̀rọ̀ òdì sínú ayé ọmọ wọn. A ní lágbájá àbórí ẹ̀ burú ni, àbó ò ní soríire ni, àbí tí a dáa ni. Máa wo ẹlòmíì báyìí wípé nígbà tẹ́yìn ń sọ̀rọ̀ òdì kọ́ngbẹ́kọ́ngbẹ́ sínú ayé ọmọ yín báyìí, nígbà tí àwọn akẹgbẹ́ ọmọ yìí tí wọ́n bá wá ń ṣe rere, wọ́n mọ̀ wá wò pé níbo ni ìṣòro ti wá, ebá àjọ bí yín gbà kan náà ni lágbájá ní í ṣe dáadáa o. Ìwọ òbí ló ti sọ̀rọ̀ òdì sí ayé ọmọ rẹ nípasẹ̀ ahọ́n tó kíyèsára. Nígbà tó ń sọ̀rọ̀ yìí, ìwọ kàn rò pé ó ń sọ̀rọ̀ lásán ni. Ìwọ ò mọ àwọn tí ń bọ̀ ọ́ sàmì sí i nígbà tó ń sọ tí ń bọ́ sínú afẹ́fẹ́. Ìwọ ò mọ àwọn màlẹ́kà tó ń kọjá nígbà tó ń sọ tó ń bọ́ sínú afẹ́fẹ́. Ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, wọ́n ó lo ahọ́n tiwọn lọ́nà tó dáa. Wọ́n á ní èmi ò ní ṣaláìní. Lórílẹ̀‐èdè Amẹ́ríkà ilé ìtakọ́láwọlé ọmọ Ládòkè wà yìí, àájọ làmì àájọ lakani, iwájú lèmi ó wà àtèmi àtẹbí mi, iwájú ní mọ̀ wà àájọ mọ́ pàṣẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí ni. Èmi sọ tèmi, mo mọ̀ wípé àwọn ogun ọ̀run ti gbé sínú afẹ́fẹ́ bí ó ṣe rí nù. Ẹlòmíì lo ahọ́n rẹ̀ lọ́nà tó dáa, ẹlòmíì sì lo tiẹ̀ nídàkejì. Mo wá bẹ̀ wá o, tẹ́ ẹ̀ bá mọ̀, ẹ jẹ́ á kíyèsára o, ẹ jẹ́ á kíyèsára gidi gan ni. Àṣìlò ahọ́n ó lágbára púpọ̀ púpọ̀. Àṣìlò ahọ́n ohun tó léwu púpọ̀ púpọ̀ ni. Ẹnu ẹni la fi pe méje, ẹnu ẹni la fi pe n ò jẹ. Bàbá Bímbọ́ nílùú London, Àjíbọ́lá Àyìndé, ẹ ṣeun, mo rí pé ẹ ń wò mí níbẹ̀ ń. Ẹ bá ń fún ọ kó kárí ilé kó kárí oko. Mo ń sọ̀rọ̀ nípa ahọ́n, ọ̀nà tá à ń gbà lo ahọ́n wa. Ẹ jẹ́ á mọ kíyèsára o. Lílo ahọ́n ó lágbára púpọ̀ nínú ìrìn àjò ayé ẹ̀dá. Ẹlòmíì ti lo ahọ́n rẹ̀ lọ́nà tó burú tó fi ba ayé ara wọn jẹ́ títí dọ̀la, tí ò sì lè ṣe àtúnṣe àfi t'Ọlọ́run bá dá sọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀. Ẹlòmíì sì lo ahọ́n rẹ̀ tó jẹ́ wípé bí ti ń lò ní rere lórí ayé ara rẹ̀ ló ń lò fáwọn ọmọ rẹ̀ táwọn ọmọ sì ń gòkè tí wọ́n ń lọ bẹ́ẹ̀. Mo rọ̀ wá o, mo bẹ̀ wá, ẹ jẹ́ ká máa lo ahọ́n wa lọ́nà eléyìí tí ó pe Ọlọ́run, lọ́nà eléyìí tí ó pe àwa gan fúnra lára wa. Torí pé ahọ́n bó ti kéré tó nínú ẹ̀yà ara, òun náà ló lágbára tó. Ẹ jẹ́ ká kíyèsára, ká lo ahọ́n wa lọ́nà eléyìí tí yóò jẹ́ àǹfààní tí yóò jẹ́ fún iye kan mi. Àmọ̀lé Ọláníkẹ́ Olúbùkọ́lá, ẹ ǹlẹ́ o, gbogbo ilé ń kọ́ o, gbogbo amúlùúdùn lọ́ ń kọ́ o, gbogbo àwọn èèyàn wa yòókù ń kọ́ o. Ẹ ṣeun o, mo rí tẹ́ ẹ dúró déédéé, gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí láti ilé. Bí mo ti ń ṣètò náà lẹ́ ń wò mí káàkiri gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wò mí. Orílẹ̀-èdè Amẹ́ríkà làwa wà yìí, ẹ̀yin tẹ́ ń wò mí ní Cuba, ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri gbogbo àgbáyé. Ẹ ṣeun, mo rí pé ẹ dúró déédéé níbi tẹ́ ẹ wà. Kò jẹ́ bó ti jẹ́ ní abala eléyìí tá a ti ń gbara wa nímọ̀ràn. Ẹ jẹ́ á kíyèsára o lórí ọ̀nà tá à ń gbà lo ahọ́n wa. Ẹ jẹ́ á lọ sínú lítírésọ̀ Yorùbá eléyìí tá ń kà, Ilé Ariwo, eléyìí tí olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè tí mo kọ. Níbo la bá ìwé yìí dé lọ́sẹ̀ tó kọjá, eléyìí tá a ṣètò gbẹ̀yìn? Ṣé ẹ gbàgbé? Mo ṣe àlàyé ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nílé Adéyọ̀yìn tó jẹ́ olùtàn ìwé yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ ń padà sẹ́yìn díẹ̀ ká wá jò mọ́ ibi tá a ti bẹ̀rẹ̀ fún tòní. Bí ó tilẹ̀ jẹ́ pé ojú ẹ̀yẹ àti àpọ́nlé ni wọ́n fi ń wo olóyè Adéyọ̀yìn níta, ṣùgbọ́n òun ló mọ ibi tí iná ti ń jó lábẹ́ aṣọ. Ó sì fi ọ̀rọ̀ náà ṣe tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn oníkálukú àbí tiẹ̀ lára. Ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá nù. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ṣé ọ̀rọ̀ bá ojúgun ló ní ohun ọ̀lẹ́ran? Ìrònú yìí pọ̀ fún tó bẹ́ẹ̀ gẹ́,
ṣùgbọ́n Adéyọ̀yìn ṣáà ń ṣe ọkàn ọkùnrin ní àbí irú orin wo ni àbá kọ sí gbẹ̀du ọ̀rọ̀ yìí o, àfi kí èrò yà kó wá wòran. Àtìláàwí náà kó tilẹ̀ bẹ́sù bẹ́gbà mọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ìgbésẹ̀ eléyìí tí ó ń gbé pàbó náà ló ń já sí. Àtìláàwí náà ò bẹ́sù bẹ́gbà mọ́ o, ó ti gbà wípé gbogbo ohun tó bá gbà náà ni òun ó fún kò burú. Wúràọlá tó jẹ́ àkọ́bí Adéyọ̀yìn, òun náà ti ń dàgbà. Wúràọlá tó jẹ́ àkọ́bí Adéyọ̀yìn ó ti ń dàgbà. Mo sọ fún yín, mo ní Àtìláàwí ò bẹ́sù bẹ́gbà mọ́. Òun náà sì ti gbà wípé gbogbo ibi tó bá já sí náà ni kó já sí. Wúràọlá tó jẹ́ àkọ́bí Adéyọ̀yìn náà ti ń dàgbà. Kódà ó ti parí nílé ìwé olùkọ́ni onípò kínní. Gbogbo ọ̀nà, gbogbo ipá ló ń san láti rí wípé òpin dé bá gbogbo rúkèrúdò tó ń ṣẹlẹ̀ nínú ẹbí wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò níyanjú o. Oríṣiríṣi ọ̀rọ̀ ìbànújẹ́ tí kò ṣeé gbọ́ létí, òun náà ni ìyá rẹ̀ ń sọ fún un, léyìí tí Wúràọlá gbé gbogbo ìgbésẹ̀ ṣùgbọ́n pàbó ló jẹ́ sí. Wúràọlá náà yá jáwọ́, ó tọwọ́ ọmọ rẹ̀ bàbí aṣọ lórí ìgbésẹ̀ yìí. Ó ń wòye bí ohun gbogbo ṣe ń lọ láàrin ẹbí wọn, bí ó tilẹ̀ jẹ́ pé inú rẹ̀ kò dùn sí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni Àtinúkẹ́ náà ń pòkọ ìbànújẹ́ fún àwọn ọmọ rẹ̀ nípa ìyáálé rẹ̀, léyìí tó wá mú kí ẹ̀rù ó máa bà wọ́n láti súnmọ́ ara wọn, ìyún àwọn ọmọ Adéyọ̀yìn nínú ẹbí nù o. Ohun tó yẹ kí gbogbo wọn kó máa rí gẹ́gẹ́ bí àǹfààní lọ́dọ̀ ọkọ wọn, Yéwándé nìkan náà ló ń jẹ mùdùnmúdùn ọkọ wọn. Kódà Adéyọ̀yìn kò ṣe bí lọ́kọ-láyà pẹ̀lú wọn mọ́, nítorí wípé ẹ̀rù ń bà á kó má lọ kan sáàrù láàrin àwọn ìyàwó rẹ̀ méjèèjì tí wọ́n jí orogún. Ọ̀rọ̀ náà wá di só inú ẹ̀kú àmúmọ́ra fún àwọn pamínkù orogún lọ́ọ̀dẹ̀ ọkọ. Àti dé orí 9, rìkíṣí pa wọ́n pọ̀, wọ́n dọ̀rẹ́. Bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí kò yé wọn mọ́. Oyèrónkẹ́ àti Àtinúkẹ́ tí wọ́n jí ọ̀rẹ́ ìmùlẹ̀ láti ìgbà kékeré wọn títí wọ́n fi dàgbà, kí ọ̀rọ̀ ọkọ tó wá dá wàhálà sílẹ̀ láàrin wọn. Ǹjẹ́ ọ̀rọ̀ yìí kò wá gbẹnu tán báyìí? Àtinúkẹ́ sùn lóru ọjọ́ kan, ó sùn tì. Bẹ́ẹ̀ ni ìpòrúru ọkàn ló gborí ẹ̀mí rẹ̀. Bẹ́ẹ̀ ni ó ń ronú kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ. Àṣé àrùn tó ń ṣogójì ló ń sọ ọ̀ọ́dúnrún, n tó ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́ya ló ń ṣe. Bí Àtinúkẹ́ ṣe ń rò náà ni Oyèrónkẹ́ náà ń rò. Ṣùgbọ́n báyìí ni Àtinúkẹ́ pa kítí mọ́lẹ̀ lọ́gànjọ́ òru tó sì lọ kànlẹ̀kùn yàrá ìyáálé rẹ̀ wípé òun fẹ́ bá sọ̀rọ̀. Oyèrónkẹ́ kò kọ́kọ́ fẹ́ ṣílẹ̀kùn fún, ṣùgbọ́n ó tún da ọ̀rọ̀ náà wò, ó sì ṣí ilẹ̀kùn fún kó wọlé. Oyèrónkẹ́ béèrè lọ́wọ́ Àtinúkẹ́ wípé ṣé kò sí o? Ó sọwọ́ òru. Àtinúkẹ́ náà sì dá lóhùn, ó ní ó wà, ìyáálé mi. Oyèrónkẹ́ rò wípé àbí òun ń lálàá ni. Àtinúkẹ́ wọlé, ó sì jókòó lórí àga tó wà lẹ́gbẹ̀ẹ́ ibùsùn Oyèrónkẹ́. Bẹ́ẹ̀ ló mẹ́nu lé ọ̀rọ̀. Omi kanlẹ̀. Ọ̀rọ̀ tó sọ yìí ó wọ lésì ara Oyèrónkẹ́. Òun náà sì rántí nípa àjọṣepọ̀ tó wà láàrin wọn kọ́rọ̀ ó tó di wípé àwọn méjèèjì wọ́n di orogún lọ́ọ̀dẹ̀ ọkọ kan náà. Ọ̀rọ̀ tó bá sọ ó wọ́ létí, ó sì wọlé sí lára. Oyèrónkẹ́ náà sì mírí. Ó mírí rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àtinúkẹ́ wá jẹ́ kó di mímọ̀ wípé fún Oyèrónkẹ́ wípé kò sí ìdí tí àwọn méjèèjì fi gbọ́dọ̀ máa bá ara àwọn ṣe ọ̀tá gẹ́gẹ́ bí orogún, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn méjèèjì náà ni àwọn ṣe àṣìṣe léyìí tó sì yẹ
kí àwọn ó gbàgbé ọ̀rọ̀ àná, kí wọ́n ó tẹ̀síwájú nínú ìgbésí ayé wọn. Ìgbà tí ó sì sọ báyìí tán, ó ní níwọ̀nba àgbà tó ṣe pé àwọn méjèèjì náà ni àwọn ń ṣe abiyamọ lọ́ọ̀dẹ ọkọ àwọn, kí ni àwọn yóò máa ṣorogún fún? Ẹ̀yin Adé Patrick, ẹ ǹlẹ́ o, ṣàlàáfíà lẹ́wà? Mo rí i pé ẹ̀ ń wò mí ketekete, ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko. Ojú yìí ti náà alẹ́ o, ojú òní tìyín Àmọ̀lé Olúníkẹ́, ẹ ǹlẹ́, ẹ ṣeun, ẹ pín kó kárí ilé kó kárí oko. Báyìí òun náà ni àwọn méjèèjì wọ́n bá fẹnu kò, wọ́n sì gbà láti parí dúkùú tó wà láàrin wọn. Rèkísí pa wọ́n pọ̀, wọ́n dọ̀rẹ́ àpàpàǹdodo. Ọ̀rọ̀ bá di èsúró pẹ̀yìndà, òun lé ajá o. Ọ̀rọ̀ yìí kò kọ́kọ́ yí ọkọ wọn wípé ṣé àwọn méjèèjì wọ́n lè bára wọn parí ìjà? Ṣé àjọṣepọ̀ ó lè wà láàrin àwọn méjèèjì? Ó ti di wípé àwọn méjèèjì wọ́n ti ń raṣọ ẹgbẹ́jọdá láàrin ara wọn, tí àwọn ará àdúgbò tí wọ́n sì ń wò wọ́n wípé ta ló parí ìjà fún àwọn méjèèjì. Ṣùgbọ́n ìgbésẹ̀ tí wọ́n gbé yìí, wọ́n gbé ìgbésẹ̀ láti gbógun ti Yéwándé ni o. Ìyún Yéwándé ìyàwó ọ̀sìnkín tó sì jẹ́ ààyò ọkọ wọn. Yéwándé tí àwọn méjèèjì pàmọ̀pọ̀ gbógun tì yìí kò máa rán wọn níṣẹ́ ń tiẹ̀ lógun lẹ́kọ̀ọ́, eléyìí tó jẹ́ wípé dìgbòlugi ajá báǹkì ni òun gangan fúnra rẹ̀ tí kò sì kọ̀ kí ilẹ̀ ó ṣú láìlà. Adéyọyìn kò mọ èyí tí kì bá sá lóògùn mọ́. Ọ̀rọ̀ náà wá di egbìnrìn ọ̀tẹ̀, bí a ti ń pàkan ni ọ̀kan ń rú. Àlàáfíà ara Adéyọyìn gan kò tó nǹkan mọ́, nítorí ìrònú ojoojúmọ́ eléyìí tí àwọn ìyàwó rẹ̀ tí wọ́n ń kólé láyà, ó ti jẹ́ kí àlàáfíà rẹ̀ kó di fíafíà. Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Ibi tá a ti dúró yìí náà ni a ti tẹ̀síwájú bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. Ẹ má gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń wò mí ní ìkànnì YouTube @Kọ́lá-Ládòkè, náà ni ẹ máa wò mí ní TikTok @Akọ́láwọlé, ti Facebook òun náà lẹ ti ń wò mí kétékété yìí. Ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko. Bí mo ti ń ṣètò yìí, òun náà lẹ ń wò mí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń wò mí, Àjíbọ́lá Àyìndé láti ìlú London, ẹ ǹlẹ́ o, ṣàlàáfíà ni? Mo rí yín, ẹ dúró déédéé. Àmọ̀lé Olúbùkọ́lá, ẹ̀yin Adé Patrick àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ńbẹ̀, Sàráfàdín Ọlámilékan àti àwọn míì tí wọ́n wà ńbẹ̀, ẹ ṣeun. Ẹ̀yin ni abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ dúró di ọlọ́sìnsìn. Ẹ pín kó kárí ilé kó kárí oko. Ojú ìtìná alẹ́, ojú òní ti gbogbo yín o, ojú òní ti èmi náà. Gbogbo àwa tá a jọ ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá, tá a sì jọ pinnu wípé èdè yìí ò ní parẹ́, kò sì ní parẹ́ náà ni, lágbára lọ́wọ́ Elédùmarè. Àjọ lájọṣepẹ́ o, títí ọjọ́ mẹ́jọ tájọ láǹfààní láti pàdé ara wa. Ó tán lẹ́nu, ó kù ń kù. Ìpàdé ayọ̀ láàjọ ní. Ire o.